أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí káàkiri àgbáláyé. Ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn mo ṣe short video kan mo sọ wípé kí àwọn ustaz wa Abu Sufyan àti Yenma kan bá wa dáhùn sí ẹ̀rí àti èsì tí ustaz Adam Moshood Abiola tí wọ́n mú wá pé ìyẹn ni mo jẹ́ pé wá dáhùn sí pé a fẹ́ mọ pàtó àti fẹ́ mọ òdodo ọ̀rọ̀ ní ibi bẹ̀ wípé àwọn òbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inú náà ni wọ́n wà. So nígbà tó wá yá mo wá rẹ́ nìkan tó send fídíò kan sí mi níbi tí ustaz Yenma yìí tí ó ti ṣe fídíò kan but kó tó di wípé mo ṣe fèsì sí ẹjọ́ yé kí gbogbo náà ká jọ wo fídíò náà. So Tarikh kò sẹ́rí fún tó fẹsẹ̀ rinlẹ̀ pé ó kọ bàbá Nabi Ibrahim ni. So ọ̀rọ̀ àwọn genealogist ni a sì lè gbé ọ̀rọ̀ wọn lékè ayal Qur'ani tó clear láyé. A lè gbọ́rọ̀ wọn lékè ayal Qur'ani tó clear láyé torí àyà yìí clear parí pé bàbá Nabi Ibrahim ó kọ rẹ̀ ní Azar. Ó clear pé bàbá Nabi Ibrahim ó kọ rẹ̀ ní kíni, ó kọ rẹ̀ ní Azar. Ọ̀rọ̀ yìí tá sọ yìí bó lẹ́tìrí. Ẹ jẹ́ ká máa bọ̀ wá sínú al-bidayatu wan-nihaya. Gẹ́gẹ́ bí ìṣe tiwa, àwó dáwà padà sínú kíni, á dáwà padà sínú tírà. Ẹ jẹ́ ká máa bọ̀ wá sínú al-bidayatu wan-nihaya ti Ibn Kathir rahimahullahu ta'ala. Al-bidayatu wan-nihaya. So al-bidayatu wan-nihaya, al-bidayatu wan-nihaya. Ti ẹ̀dàkọ̀ ẹ̀bá wa share program yìí barakallahu fikum ti Abul Fada al-Hafiz Ibn Kathir ad-Dimashqi kallaba ẹ̀dà mọ́ṣàkẹ́ volume 1 page 142. Oye page 142 page 142. Oye ẹ má gbọ́n tí Ibn Kathir sọ. Ibn Kathir sọ pé ó mú ayal Qur'ani wá. Ó ní Allah bẹ̀rẹ̀ sọ pé wa idh qala Ibrahim li abihi Azar atattakhidhu asnaman aliha inni araka wa qawmaka fi dalalin mubin. So oye Ibn Kathir sọ pé hadha yadullu ala anna isma abi Ibrahim Azar. Ipe aya yìí ń tọ́ka sí wípé dájúdájú ó kọ bàbá Nabi Ibrahim òun ni kíni, òun ni Azar. Ibn Kathir wá ní wa jumhuru ahli nasab ay jumhuru nasabin. So ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀ nínú àwọn genealogists, àwọn tí wọ́n máa ń wádìí nípa ìdílé àti ẹbí, oye ọ̀pọ̀lọpọ̀ nínú wọn minhum ibn Abbas, wọ́n sọ pé inú wọn náà ni Abdullah ibn Abbas wà. Oye wọ́n ní ala anna isma abihi Tarikh, ipe wọ́n wà lórí pé ó kọ bàbá Nabi Ibrahim ní Tarikh. Oye wa ahlul kitabi yaqulun, àwọn ahlul kitabu sì sọ pé Tarikh bil kha, àwọn máa ń sọ pé Tarikh pẹ̀lú kha kìí ṣe pẹ̀lú ha. Oye Rí pé níbi fídíò tí ustaz yìí tó fi fèsì ẹ̀ka tó pé bí ìsìn òkun tó àkọ́kọ́ náà kìí ṣe ń pa ọ̀rọ̀ bàbá tó bí ànábì Ibrahim alayhi salatu wassalam ni a ní fún wa lé sí lórí. A ní lórí ọ̀rọ̀ tẹ́yìn náà fìdí mẹ́tẹ́ gbà wípé lóòótọ́ àwọn òbí ànábì iná ni wọ́n wà. Nígbà tí ustaz yìí náà sọ̀rọ̀ yẹn Adam, àwọn ní wípé nínú àwọn òkútàn wọ́n ní ẹni báyìí ni bàbá ànábì wa Ibrahim. Àwọn ò sọ wípé wọ́n ní ẹni báyìí ni, ẹ̀yin náà lè sọ pé nǹkan báyìí ni yẹ́pọ̀ la fẹ́ jẹ. Ṣùgbọ́n ìbéèrè 4 sí 7 kan ni a fẹ́ jẹ́ kí ẹ bá wa dáhùn. Nínú ustaz, nínú hadith tí ẹ quote tí ustaz Adam Moshood táwọn náà quote wípé ẹnìkan lọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní ìyá àwọn bàbá òun kú sí kèfèrí báyìí táwọn sọ pé bàbá tóun náà wà ní inú náà. Arákùnrin kan ó lọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó wá ń bi ànábì wípé aina abi, ànábì bàbá mi kú lóòótọ́, ó kú sínú jẹ́ kèfèrí, mo fẹ́ mọ ibo gan ni bàbá mi wà báyìí. Ànábì wa sọ fún wípé abúka fi náà, bàbá rẹ̀ ń bẹ nínú náà. Ni
arákùnrin yẹn bá bẹ̀rẹ̀ sí ní banújẹ́ wá pẹ̀yìn dáhùn lọ. Ànábì ní ẹ bá ń pè wá. Ànábì wá sọ fún yìí pé inna abi wa abaka finna, dájúdájú bàbá mi àti bàbá rẹ̀ àwọn méjì ń bẹ nínú náà. Hadithu yìí kó tó dé pé bí a máa sọ̀rọ̀ lórí hadith yìí, kẹ́límà tí ń bẹ nínú hadith yẹn tó sọ pé àbí àti abaka, abu gangan nínú èdè Lárúbáwá kí ni ń túmọ̀ sí gan? Kí ni Al-Qur'ani náà lò fún? Ẹ dákun, òun ni kẹjẹ́ ká kọ́kọ́ jọ wò náà. Nínú èdè Lárúbáwá, in tí abu ń túmọ̀ sí ó pọ̀. Àkọ́kọ́ nínú ẹ̀ ó ń túmọ̀ sí alwalid, bàbá tó bíyàn gangan, tó ṣe pé òun gangan ló ní àtọ̀ tó di ọmọ, àti bàbá tá a mọ̀ sí jádù. Nínú Al-Qur'an níbi tí Ànábì wa Yusuf ti ń sọ wípé wattaba'tu millata aba'i Ibrahim wa Ishaq wa Yaqub, ó ní mo wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ojú ọ̀nà àwọn bàbá mi. Nínú àwọn bàbá àwọn tó dákọ̀ yẹn, bàbá tó bí gangan bẹ́ẹ̀ òun ni kí ni o? Ànábì Yaqub. Bàbá tí ó jẹ́ bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ òun ni Ànábì Ishaq. Bàbá rẹ̀ òun ni Ànábì wa Ibrahim alayhi salam. Èyí tó wá jẹ́ ẹ̀rí wípé ṣáà lè lò fún al-khalu aw al-khala, ẹni tó jẹ́ ọmọ ìyá èèyàn. Tọ́nà bá tún sọ fún wa wípé wa rafa'a abawayhi ala al-arsh, wípé Ànábì wa Yusuf nígbà tí Ọlọ́run bá gbà láàyè tán tí àwọn ẹbí rẹ̀ dé wá bá ní ìlú Misra, ó wá gbé bàbá rẹ̀ abawayhi, àwọn bàbá rẹ̀ méjèèjì, àwọn ní bàbá tó bí lọ́mọ gan Ànábì Yaqub àti ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin al-khala, nítorí pé ìyá rẹ̀ ti kú. Lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ kú tán ni bàbá rẹ̀ tún wá fẹ́ ẹ̀gbọ́n ìyá rẹ̀. Ìyẹn ló wá àti bí ìyá fún, ló wá gbé àwọn méjèèjì sórí àga ọlá nígbà tí wọ́n ṣe kíni o, tí wọ́n padà wá bá ní ìlú Misra. Abu bákan náà ó tún túmọ̀ ẹ̀gbọ́n bàbá èèyàn. Lọ́nà wo ni? Níbi tí Ànábì wa Yaqub alayhi salam tó ti ń sọ fún àwọn ọmọ rẹ̀ nígbà tí ikú dé pé kí lẹ́ẹ̀ máa sìn tí ń bá lọ tán. Àwọn ọmọ rẹ̀ wá ń sọ fún wípé na'budu ilahaka, a máa sin Ọlọ́run ọba tí wọ́n náà ń sìn náà ni, wa ilaha abaika, àti Ọlọ́run tí àwọn bàbá rẹ̀ tí wọ́n ń sìn. Àwọn wo làwọn bàbá rẹ̀ tí wọ́n dárúkọ? Wọ́n ní Ibrahima wa Ismaila wa Ishaq. Ibrahim, Ànábì wa Ibrahim, ó ń jẹ́ bàbá fún Ànábì Yaqub. Ismail, kí ló ń jẹ́? Òun jẹ́ ẹ̀gbọ́n bàbá fún Ànábì Yaqub, nítorí pé àbúrò Ànábì Ismail òun ni Ànábì Ishaq. Ànábì Ishaq ló bí Yaqub. Ànábì Yaqub ní àwọn ọmọ rẹ̀ sì ń pe Ànábì Ismail ní bàbá rẹ̀ ń bẹ̀. So tí ń túmọ̀ sí pé bàbá ń bí yìí ó ń túmọ̀ ẹ̀gbọ́n bàbá. Àfáà wa mú ẹ̀rí wá wípé tí wọ́n sọ pé wọ́n ń lo àbú, pé ó ní àwọn kan tó máa ń lo àbú fún nínú èdè Lárúbáwá. Wọ́n wá mú àwọn oríṣiríṣi ẹ̀rí wá, wọ́n wá mú àwọn oríṣiríṣi ẹ̀rí wá. Àbú wọn lò fún kan bẹ́ẹ̀, àbú lò fún bẹ́ẹ̀, wọ́n lè mú pẹ̀lú àyà Al-Qur'an. Àkọ́kọ́ ìbí ni wọ́n bí lọ́wọ́ àfáà wa Ahmad ẹnu ni pé ṣé gbogbo definition tí wọ́n fún àbú yẹn tí lọ́dọ̀ tàwọn náà ṣe ó wọlé bẹ́ẹ̀? Tó àpò wọlé bẹ́ẹ̀, ẹgbà wọlé bẹ́ẹ̀, tó jẹ́ pé ẹgbà wọlé, ẹ̀yin náà mú ẹ̀rí tí yín wá nínú Al-Qur'an tẹ́lẹ̀ fi tako èyí tí wọ́n sọ yẹn. Ẹlẹ́ẹ̀kejì, àfáà àwọn pé tó hadith yìí o, nígbà táwọn wo àwọn chain àwọn tó gba hadith wá náà sọ yìí ká náà sọ pé bàbá àwọn ó wà nínú náà. Àwọn pé àwọn tó gbà wá yẹn ó right, àwọn ò tako, bí àwọn fún lórúkọ tí irú hadith yẹn jẹ́. Àmọ́ sọ pé hadith yẹn wá ń bá nǹkan tó jùlọ, tó dágbára jùlọ, which is Al-Qur'an Karim. Padà síbi hadithu inna abi wa abaka finnar tí Ànábì ń sọ fún Lárúbáwá yẹn pé bàbá rẹ̀ àti bàbá mi dájúdájú wọ́n wà nínú náà lọ́wọ́. Ojú méjì làwọn àfáà fi wo hadith yẹn o. Ojú àkọ́kọ́ òun ni pé àbí tí Ànábì ló bẹ́ẹ̀ pé bàbá mi yẹn á tún ní ẹ̀gbọ́n bàbá Ànábì wa Muhammad ni, nítorí wípé àyá Al-Qur'an kan ti wá pàyàn tó jẹ́ ká mọ̀ pé ẹ̀gbọ́n bàbá Ànábì kan yóò ó ṣe kí ni ó wà nínú náà. Odidi súrà kan Ọlọ́run bá bùn, òun náà ni Suratul Masad, níbi tọ́nà bá ti sọ pé tabbat yada abi lahabin wa tabba. Ẹ̀gbọ́n bàbá Ànábì ni Abu Lahab, ó sì ṣe ṣùtáfà Ànábì púpọ̀. Ọlọ́run bá sì ti jẹ́ ká mọ̀ pé kódà odidi súrà ni ló fún pé ìwọ Abu Lahabi o tiẹ̀ ti wọ náà rẹ́dì, sayasla naran zata lahab. Ojú kejì táwọn àfáà fi wò òun ni pé tábà wá tú ní al-walid, pé bàbá tó bí Ànábì wa Muhammad. Àkọ́kọ́ wọ́n jẹ́ ká mọ̀ pé hadithu yóò hadithu ahadu ni wala yuhtaju bihi, wọ́n yé sì fi hadithu ahadu wọ́n yé fi ṣe ẹ̀rí nínú nǹkan tó lè sọ̀yàn sínú náà.
ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hadithu yìí o ṣáàzù ni hadithu tó yẹ pé bàbá wo chain àwọn tí wọ́n gbà wá lóòótọ́ ó correct àwọn chain tó gbà wá ṣùgbọ́n ó tako nǹkan kankan tó lágbára jùlọ òun náà ní kí ni o aya al-Qur'ani àwọn aya tó bá wa sọ̀rọ̀ nípa àwọn alul fatra àwọn tó ṣe yí pé ìjíṣẹ́ ànábì kan kò bá wọn ànábì kan tó ṣáájú wọn ni àbá ànábì kan tó yẹ kí ni o tó ń bọ̀ lẹ́yìn wọn wọ́n wà láàrin ànábì méjì kan tá a dẹ̀ mọ̀ yí pé ànábì wa Ismail alayhi salatu wassalam látìgbà tó ti lọ ọlọ́run ọba ò gbé ànábì kankan dìde láàrin àwọn lárúbáwá mọ́ tó fi wá kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam more than 2000 years sì ló wà láàrin òun àtànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ànábì yòókù tọ́lọ́run bá wá rán wa ọlọ́run bá ń jẹ́ ká mọ̀ yí pé òun rán wọn sáwọn ìjọ kan ni Bani Israila sì ni èyí tó pọ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ wọn Bani Israila ọlọ́run bá rán wọn sí. ànábì tọ́lọ́run bá rán gbẹ̀yìn fún àwọn Bani Israila gan-an òun lànábì Isa alayhi salam láàrin òun àtànábì wa Muhammad 600 years wà ń bẹ tó ń jẹ́ ká mọ̀ yí pé àwọn kan wà láàrin yẹn tó ṣe pé kí ni o mẹ́sẹ̀jì ọlọ́run ọba ò dé bá wọn ọlọ́run bá wọn jẹ́ ká mọ̀ ní suratu Yasin ipe innaka laminal mursalin ìwọ ànábì wa Muhammad àárín ẹ̀ ń ṣe o ala siratin mustaqim lórí ọ̀nà òdodo náà sì ni tanzilal azizir rahim litunzira qauman kó bá lè lọ jíṣẹ́ kó bá lè lọ fọ̀nàmọ̀ kó bá lè lọ kìlọ̀ qauman fún àwọn ìjọ kan o ma unzira aba'uhum wọn ò kìlọ̀ fún àwọn baba ńlá bàbá wọn wahum gafiluna anil risala wọ́n fọ́nú fọ́ra wọn mọ̀ kí ni wọ́n ń pè ní mẹ́sẹ̀jì látọ̀dọ̀ àwọn ọlọ́run tí wọ́n ń bá wa sọ́nà alukurani bòmí pé wa ma kunna mu'adhibina hatta nab'asa rasula tá a bá ti rán òjíṣẹ́ kan lọ bá àwọn ìjọ kan pé lọ jíṣẹ́ fún wọn kó wá jíṣẹ́ fún wọn tán àwa ò ní fìyà jẹ anybody àní jó wọn níná àní sọ wọn sínú náà. Ustaz Adam Moshood wa tó wá sọ wípé tọ àdìsí yìí onígbà táwọn wo àwọn chinis àwọn tó gba àdìsí yẹn wá àwọn di pé ó correct wọn fún lórúkọ wọn ní àwọn àdìsí yẹn wá fẹ́ kọ lu nǹkan tó tún lágbára jùlọ which is Al-Qur'an ibẹ̀ ní Ustaz Adam wá sọ wípé wọn fún Al-Qur'an wípé àwọn tó bá jẹ́ alul fitra wípé wọn á wọ àlùjánnà pé Ọlọ́run ní fìyà jẹ wọn wọn á mú ìwà inú Al-Qur'an ìbéèrè wa lélẹ̀ ṣé àfáà wa Ahmad Yelima yìí ṣé ẹ gbà pé lóòótọ́ àwọn alólùfitìrà o tí wọ́n ń sọ yìí o wọ́n á wọ àlùjánnà yes or no tó bá pé yes pé gbà wọlé ẹlẹ́gbẹ́ tó bá pé no ẹ̀yin náà mẹ́rin yín wá tó fi jẹ́ no. ìbéèrè kẹta ó ní wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n á mú àwọn ẹ̀rí kẹta wọ́n tó mẹ́rin wá wípé tọ́ o Ọlọ́run sọ fún anábìyà sọ̀rọ̀ wípé láti ibi tó ti bẹ̀rẹ̀ látàwọn fọfọfọfọ padà àwọn ibi tó bí ẹ títí dé orí bàbá tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tó jẹ́ Abdullahi àti bẹ́ẹ̀ náà láti ibi tí ìyá obìnrin ti bẹ̀rẹ̀ títí dé ìyá tó bẹ̀rẹ̀ tó ń jẹ́ ìyá wa Aminat gbogbo wọn pátápátá ẹni mímọ́ ni wọ́n. kọ́ńdà kan wà tó jẹ́ qa'idatun usuliyyatun muttafaqun 'alayha gbogbo àwọn àfáà ló panu pọ̀ lé lórí kọ́ńdà yìí ó dá àwọn Mu'tazila gan panu pọ̀ lé lórí kí ni kọ́ńdà náà òun náà ní pé al-anbiya'u kulluhum munazzahuna 'anil kufri bi anwa'ihi ipe gbogbo àwọn ànábì pátápátá o ma'sumuna minal kufr ìjẹ́ kèfèrí gbogbo ọ̀nà tó pín sí a lè fi tì sára ànábì kankan ìjẹ́ kèfèrí ó pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ al-kufru bit-taba' kéèyàn ó jẹ́ kèfèrí látara pé bíyá bàbá rẹ̀ kèfèrí àdìsí ànábì wa Muhammad tó sọ pé kullu mawludin yuladu ala fitra gbogbo ọmọ tó bá ti ń bí báyìí a máa bí lórí pé kò mọ̀ ń pa ẹ̀sìn kankan bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́wọ́ lè padà wá sọ́ di Yẹ̀húdí àbí kó sọ́ di Nàsárà àbí kó sọ́ di Mọ̀júsí àwọn náà máa padà gbé sórí ẹ̀sìn tí wọ́n ń sìn wọ́n mọ̀ pé kèfèrí ọmọdé yẹn ní al-kufru bit-taba' ẹlẹ́ẹ̀kejì al-kufru al-asli nígbà tó bá ti dàgbà dáadáa kèfèrí gangan nu ẹlẹ́ẹ̀kẹta oníkíní al-kufru bir-ridda ẹni tó yẹ kó ti jẹ́ mùmíní tẹ́lẹ̀ tó wá sọ pé òun ò tiẹ̀ wá ṣe Islam yìí mọ́ tó wá padà wá di kèfèrí ìjẹ́ kèfèrí mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò gbọ́dọ̀ so mọ́ ìkankan nínú àwọn ànábì Ọlọ́run so ló fi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá pe bàbá rẹ̀ ní mushriki a bá pe àbí ìyá rẹ̀ àbí gbọ́dọ̀ tá a bá pe wọ́n ní kèfèrí a ṣe pé ńgbà tá ànábì ń dàgbà á bọ̀ ànábì ti fìgbà kan jẹ́ al-kafiru bit-taba' nìyẹn wa ma'adallah
ànábì wa ò lè jẹ́ bẹ́ẹ̀ láíláí. Ọlọ́run bá wá ń ṣàlàyé bẹ́ẹ̀ fún wa ní Al-Qur'ani yìí pé alladhi yaraka hina taqum, èmi Ọlọ́run bá tó ṣe pé èmi náà ni mò ń wò ẹ́ báyìí láti gbà tó ti wà kékeré, mi ò kájú mi kúrò lára rẹ̀ kó má bàa ṣe kí ni o, kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé. wa taqallubaka fi sajidin, àti àsìkò tó ń yíra padà tó ń bọ́ kó lọ́dọ̀ àwọn èèyàn tó ṣe pé èèyàn dáadáa ni wọ́n lọ́dọ̀ èmi Ọlọ́run ọba, látòrí ànábì wa Adam tó fi wá dé orí bàbá rẹ̀, gbogbo wọn pátápátá o sàjìdúnà ni gbogbo wọn. Ló fi jẹ́ pé bàbá tó bí ànábì wa Ibrahim ò gbọ́dọ̀ jẹ́ kèfèrí. Tó bá fi lè jẹ́ kèfèrí ni ọ̀kan náà bàbá ànábì wa Muhammad kan kò ní jẹ́ sàjìdúnà nìyẹn. Tá bá sì pé bàbá ànábì náà ń kèfèrí, òun náà ò lè jẹ́ sàjìdù nìyẹn. Ọlọ́run bá sì ti jẹ́ ká mọ̀ ní Al-Qur'ani pé wa taqallubaka, ìwà ànábì bó ṣe ń bọ́ látara bàbá kan sára bàbá mi tó fi wá dé orí bàbá rẹ̀, gbogbo wọn pátápátá o sàjìdúnà ni wọn. Tá bá fẹ́ tú àbí tí ń bẹnu hadith yẹn sí bàbá tó bí ànábì Muhammad, ó ti ta kó tó lágbára jùlọ tó ń jẹ́ kí ni o, tó ń jẹ́ Al-Qur'ani àti àwọn hadithu míì tó tún lágbára jùlọ. Ọ̀rọ̀ bàbá ànábì Muhammad sallallahu alaihi wasallam láǹsọ̀ látàárọ̀, ìyá ànábì wa ń kọ́ hadith tí wọ́n máa ń kà fún wa yìí pé ìjọ kan wà tá ànábì Muhammad tó sunkún gan. Nígbà tó wá ń sunkún, ó wá ń sọ fún àwọn sàhábà rẹ̀ wípé ista'adhantu rabbi an astaghfira li ummi falam ya'dhan li, mo tọrọ ìyànda lọ́dọ̀ Ọlọ́run pé kó tiẹ̀ jẹ́ kí n tọrọ àforíjì fún ìyá mi, Ọlọ́run ọba ò sì fún mi ní ìyànda lórí ẹ̀. wasta'adhantuhu an azura qabrahu fa adhina li, mo wá tọrọ ìyànda lọ́dọ̀ rẹ̀ pé ṣé mo tiẹ̀ lè bẹ̀ sàárè rẹ̀ wò, Ọlọ́run ọba wá fún mi ní ìyànda láti bẹ̀ sàárè rẹ̀ wò. Kò sí nǹkan kan tó lé nínú hadith yìí, àgbọ́yé ló da ń kálukú láàmú. Ànábì Muhammad látijọ́ tí ìyá rẹ̀ ti kú kò débi sàárè ìyá rẹ̀. Èèyàn wá ń lọ lọ́nà, ó wá ní pé àtọ̀ Ọlọ́run dákun, ṣé mo lè ya ibẹ̀ yẹn, because ó wà lórí mission ni, ṣé mo lè ya ibi sàárè ìyá mi kí n lọ wò. Ó sì lọ, ó dé, ẹ wá sọ pé ó ń sunkún. Kọ́ mọ kó rántí ìyá ẹ̀, kó rántí gbogbo àwọn àsìkò tó ti jọ lò papọ̀, pé àsìkò tí gbogbo nǹkan wá ń dùn yìí ò wá sí láyé mọ́, yóò máa sunkún. So ó wá sọ fún wọn wípé mo béèrè yànda lọ́dọ̀ Ọlọ́run ọba kí n tọrọ àforíjì fún ìyá mi, Ọlọ́run ọba ò fún mi ní yànda. Báwo lọ́lọ́run ṣe máa fún ní yànda nígbà tó ṣe pé àwọn alul fatara wọn ò lẹ́sẹ̀ kankan lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torí pé ànábì náà ló jẹ́ ká mọ̀ pé lam azal unqalu min aslabi tahirin ila arhami tahirat, látàrí orí ànábì wa Adam báyìí òun jábọ́ látàrí ibi ògóró ẹ̀yìn bàbá kan bọ́sọ̀góró ẹ̀yìn bàbá mi, bọ́sọ̀góró ẹ̀yìn bàbá mi tó fi wá dórí bàbá òun o. Ó ní gbogbo wọn pátápátá tọ́hìrù ní gbogbo wọn pátápátá lẹ́ni tó mọ́ lẹ́ni tó pure. Ẹ̀yìn tí ó tún wá di òun látara ìyá kan bọ́sára ìyá mi títí tó fi débi tí àwọn ìyá náà dé látara ìyá rẹ̀ náà, gbogbo wọn náà pátápátá tọ̀hìrátù ni wọn. Tó bá wá ṣe pé bíyá bá lérò pé bíyá ẹlẹ́bọ ni ìyá ànábì àbí bàbá ànábì, Ọlọ́run bá sọ ní Al-Qur'ani yìí pé innamal mushrikuna najasun, gbogbo àwọn tó bá jẹ́ àwọn ẹlẹ́bọ o ẹ̀gbin ni wọ́n. Ànábì ṣe wá fi àtọ̀hárà mímọ́ purification ó fi wá fi ròyìn àwọn bàbá rẹ̀ àtàwọn ìyá rẹ̀. So ẹ rí pé kí ni ó takora wọn. Kódà kan yín dàkan bẹ́ẹ̀ nínú fíkíù tó ń sọ wípé alharimu lahu hukumu ma huwa harimun lahu, àpòpọ̀ kan àbí wàáwù kan, ìdájọ́ tí ń bẹ́nu rẹ̀ ní kí ni ó la máa fún. Ààyè tí wọ́n sin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sin sí lọ́dọ̀ gbogbo àwọn àfa pátápátá wọ́n jẹ́ ká mọ̀ pé huwa afdalu buq'atin ala al-itlaq, òun ni ààyè tó fi ń lọ́lá jùlọ nínú gbogbo ààyè. Òun lọ́pẹ́ ní hukmun mujawara, nítorí pé ànábì wa Muhammad ti ń bẹ nínú ààyè yẹn o, òun ló jẹ́ kí ààyè yẹn ó wá padà á di ààyè tó lọ́lá jùlọ nínú gbogbo àwọn ààyè tó wà nínú ilé ayé yìí. Kódà kì í ṣe nínú ilé ayé yìí nìkan, nínú universe, nínú gbogbo tó ń jẹ́ planet. Bẹ́ẹ̀ náà ni aljild, awọ àbí pépà tá bá fi kalẹ̀ kò ní ìdájọ́ kan, ṣùgbọ́n tá bá ti fi lè hàn Al-Qur'ani tá wá fi awọ yẹn pa al-mujawara yẹn lásán pé awọ yẹn òun ló bu Al-Qur'ani la yamassuhu illa al-mutahharun, ẹni tí ò bá mọ̀ òtún gbọdọ̀ fọwọ́ kàn mọ́ bó ti wà wọn. Báwo wá ní ẹni tó àpòlùkẹ́ wúńbù tó gbé ànábì wa Muhammad sínú, ìdájọ́ ò la máa fóun. Mo fi yẹn kalẹ̀ fún everybody. wọ́n bá sọ pé èèyàn ẹni mímọ́ ó túmọ̀ sí wípé ẹni tí ó pure ó ní wọ́n fi kọ́ ifá rẹ̀ pé wọ́n pure. Ṣé lóòótọ́ náà lẹ gbà wípé nǹkan tí àáfà yìí sọ tó sọ pé Al-Qur'ani sọ fún ànábì sallallahu alaihi wasallam pé tọ̀ ẹni mọ́ làwọn òbí ànábì sallallahu alaihi wasallam láti ibi tó ti bẹ̀rẹ̀ tí dé òpin tí ẹgbà yẹn náà wọlé, tàbí lóòótọ́ lẹ gbà wọlé ẹ sọ pé yẹ sọ pé ẹ gbà wọlé tó jẹ́ no, ẹ mú ẹ̀rí tí yín náà wá. Ẹ jọ̀ọ́ àwa bẹ
àfáà wa Yénímà yìí pé kẹ́ ìjọ kẹ́ bá wa dáhùn ìbéèrè yìí tábí gbogbo èyí tí àfáà yìí mú wá pé bẹ́ẹ̀ ẹ̀yin náà ti rí pé òbí ànábì o wọn ò sí nínú náà ẹ̀yin jáde pé ọ̀rọ̀ yìí o ó fẹ́ yí ọmọ wa lọ́wọ́ ni òbí ànábì ò sí nínú náà. Ṣùgbọ́n ká mọ̀ sọ pé bàbá tó bí ànábì wa Ibrahim Atra tó bí ànábì wa Ibrahim yìí orúkọ báyìí ní jẹ́ ẹni tó bí kíní kìí sorúkọ báyìí ní ìyẹn kọ́ la fẹ́ jẹ gbogbo yẹn dímí sẹ́rímọ̀nì ni. Àwọn ìbéèrè tó yẹ kẹ́ ẹ lọ gangan kẹ́ ẹ mú dáhùn sí wa òní ilé ìbéèrè àkọ́kọ́ tí lóòótọ́ ni gbogbo ìtumọ̀ tí Ustaz Adam fún Abu ló túmọ̀ sí bẹ́ẹ̀ ní inú èdè Lárúbáwá gbogbo wọn mú Al-Qur'ani wá bẹ́ẹ̀ tán fi báàkì ẹ̀ bẹ́ẹ̀ tó bá pẹ́ ẹgbà bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ni tá pé ẹgbà bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ kọ̀ kẹ́lẹ̀ mú ẹ̀yìn wá. Ẹ̀kejì ṣé lóòótọ́ ni pé ẹgbà wípé àwọn alólùfẹ́ fìtírà wà tó bá lè tó wọ́n igbó tó àwọn alólùfẹ́ fìtírà wọn ò ní wọ iná o àyè náà ni wọ́n wọ̀ tó bá pé bẹ́ẹ̀ ni ẹ̀ tó pé ẹgbà tá pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀ sọ wípé tọ̀ ẹgbà ká mọ̀. Ṣé lóòótọ́ ni pé látìgbà tí ànábì wa Ibrahim àti ànábì wa Ismail ti lọ tí tó fi dé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọdún bá ògbẹ́ ní kankan dìde nílẹ̀ Lárúbáwá bí àwọn ọ̀dọ́ Bani Israel ló ti ń gbé wọn dìde ọdún wa lè sọ wípé tọ́ ọ tó ẹni tí wọn ò bá jíṣẹ́ kankan fún tí ò rí ẹni mẹ́sẹ̀gì látọ̀rí ọ̀dọ̀ ohun Ọlọ́run bá o pé wọn ò ní jìyà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ pé àwọn òbí àwọn sallallahu alaihi wasallam náà àwọn náà ti kíni wọn ò lè wà nínú iná. Àbí kẹ́yìn ló bá mú ẹ̀rí wá tó legit ẹgbẹ́ nígbà tá a fáyé máa sọ̀rọ̀ wọn ò lọ síbi àdìsí púpọ̀ wọn tán gbé wá Quran verse náà fi ń báàkì ọ̀rọ̀ wọn ẹ̀yin náà mú pàpàtì wá tó wá lè fi takò tó bá yẹ pé ẹ̀rí àjẹpẹ́ inú fi kẹ́kẹ́ jáde padà tẹ́ tú bá rí pé ọ̀rọ̀ náà dàrú mọ́ yín ní ọwọ́ ni àgbàmọ̀ sọ wípé ìtàwọn kinní kan lọ́lísìsì ni àwọn kinní kan ní bàbá Ibrahim yẹn kọ́ là ń sọ àní sí òbí ànábì wa sallallahu alaihi wasallam sínú náà ni wọ́n wà àbí ò sí nínú náà pẹ̀lú ẹ̀rí tí Ustaz Adam mú wá àwa ti gbà yí pé òbí ànábì sallallahu alaihi wasallam kò sí nínú iná tọ̀ àmọ́ èèyàn máa ń wá ìmọ̀kùnrin èèyàn dẹ́gbọ̀dọ̀ di fáàtì mú lọ́dọ̀ tí náà síbẹ̀ ló ṣe rí àìbẹ́ ọ̀gá pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ẹ̀mẹ́rì tí náà wà ẹ̀jẹ̀ kó jẹ́ pẹ́ mọ́ sọ pé nínú tíà kan tí Ibnu kinní kan ṣe ẹ mú Quran wá tẹ̀lé fi báàkì ọ̀rọ̀ yẹn wá mú Quran wá tán o wá lè máa mú àdìsí wa lórí púpọ̀ nínú evidence tí Ustaz Adam Moshood tán mú wá Al-Quran Karim ni wọ́n fi ń báàkì ọ̀rọ̀ púpọ̀ jù tó wá pé gbogbo ìtàn mú wá jẹ́ 20%, 18% or 19% ẹ̀rí wọn Quran fásitì ni so èyí náà jáde kẹ́ mú Al-Quran fásitì wá tẹ́lẹ̀ fi báàkì ọ̀rọ̀ yìí ẹ̀yẹ́ bá wa dáhùn sí ìbéèrè yìí nítorí tọ́lọ́ ẹ jẹ́ kó wà normal kẹ́ máa bọ́ sórí live kẹ́ máa ṣe fídíò 3 hours 2 hours no nígbà tí àwọn bàbá yìí jáde ó sì within 20 minutes gbogbo ẹ̀dẹ́ wà well arranged ẹ̀yìn náà jáde bẹ́ẹ̀ mú mẹ́tọ̀dù yẹn Ọlọ́run wà pẹ̀lú wa Islam ò ní bàjẹ́ o mo wá bẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam pé ẹ bá mi share fídíò yìí ẹ bá mi like ẹ jẹ́ kó ẹ bá mi tààgì Abu Sufyan àti àfà Yénímà torí pé a ní ìdáhùn láti ọ̀dọ̀ wọn Ọlọ́run wà pẹ̀lú wa Masalam.